Báyìí kọ́ ni wọ́n ṣe bí mi o, mo ríran pẹ̀lú ojú méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tó di bí ọdún mẹ́wàá sẹ́yìn tó bá di lálẹ́. Kasi ọmọdé jòjò ètò ẹ̀. mo lọ́ba jídá lọ́ba láùsátì, ọba tó kọ́lé ìgbín tó fa mi síbẹ̀ fún òun lọ́kọ́ tìjàpá ó tún ṣe dẹ́kìn sí i. Jọ̀wọ́ Ọlọ́run má fi wá dára tí ó padà bà wá nú jẹ́, ẹjọ́ tẹ bá rágbọ́jú ẹ má ṣe ṣí ọ. Aláǹkéré. sí ẹ̀pà mi ò ṣe rẹ́kọ̀dù gangan, ṣùgbọ́n mo jí wéré jáde wéré ní 2007 2008 2009. mo bá ẹ̀pẹ́tẹ̀dó jáde, mo ṣe wéré competition èmi àti ètò ẹ̀. ọmọ mi àbúrò mi pé ọmọ tí mo blend ní Kẹ́hìndé Àyàndá òní fún man chairman ní Lagos Island. mo dúpẹ́ fọlọ́run pé I can proud of him. lọ́mọdé lágbà ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ ká jọgbọ́. kò rọrùn, ṣùgbọ́n ó tún rọrùn náà kọ́lọ́n jẹ́ kí gbogbo nǹkan máa rọrùn fún wa, torí pé nígbà yẹn orúkọ mi ni Prince Isiaka Ọmọbọ́lájí Àkànbí aka Mr. Mandator. orin fújì ni mò ń kọ. orin tí mo bá ń kọ òkè ìṣàwòkọ Bọ́lájí ó dá mi lójú Àkànbí mo nígbàgbọ́ pàgbọ́ máyẹ̀ tí màmá lórin tiwa bórin bá lè bí àpáta o ẹnì kan rán ní ìwà pè mí o sledgehammer ṣáláàdì ìtú èdè tí n máa fi fọ́. Isiaka bàbá Tọ́lání sledgehammer ṣáláàdì ìtú èdè tí n máa fi fọ́. akọ́dá ayé mú ojúbà ẹ àṣẹ̀dá ayé mú ojúbà ìbà fáwọn tó ti ń kọni kí n tó mọ ní ìyó ìbà fáwọn tó ti ń pèdè kí n tó mi èdè ìbà fẹ́yẹ tí ń ṣológùrò òrìn tó jẹ́ pọ́n lóhùn méjì àfi kíké ọlọ́jọ́ ẹni èmi ṣe ìbà kí n tó. nígbà tí mo wà ní school ní 1982 àtìgbà yẹn tá bá parí exam máa ń kọrin, àwọn ẹgbẹ́ mi máa ń lùlù láti bẹ̀rẹ̀ lọ. mo ti ń put more interest ìgbà tó di 1983 Fuji mi stand, so mo ti ń kó band jọ ní 1983 yẹn. nígbà tó di December 1983 ni àkọ́kọ́ ṣeré ní ìta gbangba pé mo kọ́kọ́ ṣe jump ní ìta gbangba ní Oṣòdì street ní Ẹ̀pẹ́tẹ̀dó. mo ṣe jump yẹn níwájú ìgà Oṣòdì gangan lẹ́pẹ́tẹ̀dó ní Lagos Island ní 1983. lásìkò tí mò ń sọ yẹn àwọn bàbá mi Alhaji Moruf Adisa Gẹ̀rẹ̀jẹ́pọ̀n àwọn kọ fújì, bàbá tiwa náà jẹ́ Alhaji Lateef Ayinla for sure, Alhaji Surajudeen Alamu Akere late kọlọmbà foríjì wọn, Alhaji Musbau Alani kọmá, Alhaji Tajudeen Ìṣọ̀lá, Alhaji Taikan Èjìrẹ́ Tẹ̀kóyè àwọn náà ti late báyìí kọlọmbà foríjì wọn, àti àwọn Alhaji Ramon Àtàndá àwọn náà ti late báyìí, Alhaji Ramon Akànni Kàkàkí àwọn wà ń bẹ, Alhaji Rahim Bokos àwọn wà ń bẹ, Alhaji Wasiu Ayinde àwọn bàbá wa náà àwọn náà wà ní gbogbo àyàn àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi lọ. Alhaji Akeem Èjìrẹ́ Tutuye àwọn ti wà l'Amẹ́ríkà ń sìn, Alhaji Lateef Ayinla for sure àwọn ti wà ní London ń sìn àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà. kò rọrùn, ṣùgbọ́n ó tún rọrùn náà kọ́lọ́n jẹ́ kí gbogbo nǹkan máa rọrùn fún wa, torí pé nígbà yẹn kò sí nǹkan tó ń jẹ́ keyboard, omele là ń lò. nígbà yẹn a máa lo omele tapping, ìgbà táwa kọ́kọ́ bẹ̀rẹ̀ àkọ́kọ́ máa wọlé omele tapping, lẹ́yìn omele tapping yẹn ó lómele kan tó tún jẹ́ chord, so omele tapping yẹn máa jẹ́ méjì pẹ̀lú chord ẹyọ kan, lẹ́yìn a máa lo sákárà díẹ̀ à ń ṣarajọ pẹ̀lú ṣẹ̀kẹ̀rẹ̀ pẹ̀lú agogo àti clerk, àwọn nǹkan tá a fi ń gbéra nìyẹn gbà yẹn. nígbà tó yá mọ́ alákùúbà mọ́ra díẹ̀ la fi títí tọ́lọ́run fi sọ pé báńdì ó kún ó tò bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn. sí ẹ̀pà mi ò ṣe rẹ́kọ̀dù gangan, ṣùgbọ́n mo jí wéré ní mo jáde wéré ní 2007 2008 2009. mo bá Ẹ̀pẹ́tẹ̀dó jáde, mo ṣe wéré competition èmi àti Fuad Wasiu Paramọ́lẹ̀, àwọn ti dàlájì Ọlátúndé Chicago àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n àwa tajọ wọ final lọ́dún yẹn ni mo rántí yẹn tó rérò pọ̀, àwa tajọ wọ final lọ́dún yẹn. Ọlọ́run gbógo fọlẹ̀ alhamdulilayi, àwa la jẹ́ olúborí. That's what 2007
2008 pẹ̀lú 2009. Báyìí kọ́ ni wọ́n ṣe bí mi o, mo ríran pẹ̀lú ojú méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n nígbà tó di bí ọdún mẹ́wàá sẹ́yìn tó bá di lálẹ́ mi ní rí nǹkan kan mọ́. Láti ìgbà yẹn ni mo ti ń ṣe test, mo ti ń sá kiri. Nígbà tó wá di bí ọdún mẹ́fà, ojú òsì ló kọ́kọ́ lọ, mo dẹ̀ ti lọ, wọ́n ṣáà ní kí n wá ṣe surgery, so tí n bá lọ wọ́n máa ní 50-50. Mo lọ sọ́yọ́, mo lọ sí Ṣakí, mo lọ sí Ìlọrin, mo lọ sí Ìbàdàn, gbogbo ibẹ̀ ni mo ti gbìyànjú. So nígbà tó yá wọ́n ní 50-50. Nígbà tó yá àwọn kan wá tún wá sọ fún mi pé kí n lọ sí Sílà. Gbogbo àwọn hospital tí mò ń lọ yẹn náà tó bá ti fẹ́ ṣe wọ́n á tún ní pé temperature láfta tá bá sanwó surgery tán, so wọ́n á ní temperature ojú ó high pé until tó bá wá sí specific gan. Sílà yẹn Agége nìyẹn wà, ibẹ̀ gangan nìyẹn wá sọ fún mi pé ṣàmùkù kò sí nǹkan tó bá àgbà lẹ́rù bí ifá tó pa ìgbà lẹ́rù bí ifá tó ń dá tán ní kò lè tutù. Ìyẹn ló wá sọ fún mi pé ṣé mo nígbàgbọ́ pé kí n máa lọ bẹ Ọlọ́run pé Ọlọ́run nìkan ni ó lè jẹ́ kí ojú yẹn kó bá mi kalẹ̀, ìyẹn ojú ẹyọ kan tó kù. So mò ń dùn pé kí yẹn má lọ ń gbà yẹn, bẹ̀rẹ̀ láti bí ọdún 5 sìn ẹyọ kan yẹn náà ti wá lọ pátápátá. Wọ́n ní glaucoma ni, wọ́n ní kò sí ọgbọ́n kankan àfi tí Ọlọ́run bá sọ pé miracle ìyẹn ló kù. Kò rọrùn, ṣùgbọ́n àwọn tí Ọlọ́run rán, tí Ọlọ́run ṣàánú, tí wọ́n ń ṣàánú mi pàtàkì jù, tí mo fẹ́ tí mo kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀, Alhaji Moruf Adisa Gẹ̀rẹ̀jẹ̀pọ̀n, tó ní ọ̀sán láàárọ̀ lóru mo rí wọn, gbogbo ibi táwọn náà ràn kò rí sí, Ọlọ́run á bá mi dúró tì wọ́n, ibi tán ní tàn mọ́ rí, Ọlọ́run á bá mi tàn gbogbo nǹkan tó jẹ́ ohun ní wọn, Ọlọ́run ò ní fi wọn bàjẹ́ kan, torí pé wọ́n ṣe bí bàbá fún mi. Wọn rò pé àjọ iṣẹ́ kan náà àbí kinní kan, wọ́n ṣe bí bàbá, wọ́n dúró tì mí gidi. Àtàwọn míì náà bẹ́ẹ̀ náà tó jẹ́ pé olùrànlọ́wọ́ ni wọ́n tó ń ṣèrànlọ́wọ́ fún mi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn, Ọlọ́run á máa bá mi ràn wọ́n lọ́wọ́, Ọlọ́run á bá mi ràn wọ́n lọ́wọ́. Ọmọ mi, àbúrò mi, pé ọmọ tí mo blame mi, Kẹ́hìndé Àyàndá, mo ní fún chairman Lagos Island lọ́wọ́ táwa yìí. Alhamdulilayi, tẹ́gun ẹni bá jó orí máa ń yá atọ́kùn ẹni gẹ́gẹ́ bí ìrìn àgbàlagbà. Ọmọ tí mo bí kọ́, ṣùgbọ́n èyí mi ni ló ti kú, ti dá báǹtì ẹlẹ̀. Alhamdulilayi, lénìí mo ní fún chairman ní Lagos Island. Mo dúpẹ́ fọ́lọ́run pé I can proud of him, òun náà mo lè fọwọ́ sọ̀yà lórí ẹ̀. Òun náà ọmọ ni, ó dúró ní gbogbo ọ̀nà ló fi dúró fún mi. Alhamdulilayi, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá yí mi ká náà tó jẹ́ bí ọ̀rẹ́ àtàwọn ẹ̀gbọ́n. Mo lọ́ba jídá lọ́ba láùsátì, ọba tó kọ́lé ìgbín tó fa mi síbẹ̀ fún, òun lọ́kọ́ tìjàpá ó tún ṣe dẹ́kìn sí. Jọ̀wọ́ Ọlọ́run má fi wá dára tí ó padà bà wá nú jẹ́, ẹjọ́ tẹ bá rágbọ́jú ẹ má ṣe ṣí ọ̀ sí, bẹ́rẹ̀ rọ tí o lẹ́sẹ̀ ẹ má ṣe yẹ̀yẹ́ rárá, ó dẹ̀ má lọ jáwé sẹ́nu torí pé olóòdì o. Aláboyún tó nọlẹ̀ ẹni kó stop ṣe bẹ́ẹ̀ yẹn, mo ní kó fi ti mandate kó fi kọ ọgbọ́n, ẹ̀rí ojú méjèèjì ló ti rí náà tẹ́lẹ̀ rí. Mo ti fi wà Àbújá, mo ti fi wo Kánò rí, mo fi ṣe Dókótó, mo fi dé Maiduguri, mo ṣeré lọ́sẹ̀lúkú tó jẹ́lu Yíbò gan, mo ṣeré Oǹdó, mo ṣe Ìtàkùrẹ́, mo ṣeré lọ́yọ̀ọ́, mo tún ṣe ní Ìbàdàn, mo ṣe tìlọrin Àfọ̀njá gírí Àlímì o, ṣẹ́rí nígboro Èkó ọ̀rá ń daṣálẹ̀ mi kó tó wá di pé ojú yẹn ò rí náà mọ́. Kàdàrà láwùwá kàǹkàdírì ni mo gbà páyàn ọmọ ẹ̀dá, wọ́n ti ní kó níta ṣe, àmẹ́ni tó bá kú ṣáà ní tiẹ̀ ti tán o, tí n bá ti kú mo tún máa padà fi rí, tọ́lọ́run ò bá pa mí mo kú lè padà rí náà. Ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Rayham Excess RM 139YS Up Minister Road, South Rayham, London. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní London pátá, ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. Tí kó tó di pé di báyìí, gbogbo àwọn ìlú oríṣiríṣi tí mo kà yẹn mo ti ṣeré ńbẹ̀, mo ti ṣeré nílọrin ní gbogbo àìmọye ọ̀nà, mo ṣeré lájàṣẹ́pọ̀ tó jẹ́ ìlú tán ti bí mi lọ́mọ, mo ṣeré lọ́yọ̀ọ́, mo ṣe nìbàdàn, mo ṣe lóńdó, mo ṣe lákùrẹ́, mo ṣeré nílẹ̀ Yíbò náà, ti ṣeré káàkiri àwọn ìlú oríṣiríṣi. Mo máa dúpẹ́ ẹ ṣé gan bàbá Tọ́lání, bẹ́ẹ̀ bá ń wárí ẹ̀ máa ríre lọ́lọ́run yìí o, ibi ẹ̀ràn kúnrí sí ẹ̀ bá ní ibẹ̀ Àkànbí ọmọ Bọ́lájí. Mo dúpẹ́ fọmọdé pẹ̀lú àgbà, mo dúpẹ́ lọ́wọ́ pírẹsẹ́ńtà mi o,
tí náà ò ní ìṣòro ẹ̀ ò ní ṣàṣe etí ìbọ́lọ́run bá fẹ́ ò ní jẹ́ kóró lọ́lá ọlọ́run ìláyé ní Àkànbí alákòólà mo dúpẹ́ lọ́wọ́ yín mo mà dúpẹ́ ṣègùn bàbá dé ibi tẹ́ wọn kan rẹ sí orí níbẹ̀ o ibi tẹ́ ò ní tán mọ́ ẹ̀ pàdé aláàánú ò ní wọ́n yàn àmì àṣẹ o mo mà dúpẹ́ ṣègùn bàbá dé Àkànbí Ìsíákà nítorí ọmọ ṣètò omi Àkànbí ọmọ Bọ́lájí ẹ ò ní gbé ní ìjà ojú láéláéláéláé wọn ò ní fẹ́ gbá fún yín lóúnjẹ gbẹ̀yìn ààyè o ẹ ṣàmì ní ìjọ yìí tí ó tíjà bá ń lọ ní agboolé fújì tíjà bá ń lọ lágboolé fújì alihamudulilayi pé Alhaji Sikiru Ayinde SK Sensation president Fuman lọ́wọ́ táwa yìí wọ́n gbìyànjú gan kọ́lọ́n túnbọ̀ wá ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́n túnbọ̀ wá ṣe àlékún iṣẹ́ wọn kọ́lọ́n túnbọ̀ wá bá gbé wọn gòkè torí wọ́n gbìyànjú gan gbogbo atótónu pé lágbájá àti tàmọ̀dù wọn kíra wọn ṣe gbá ń dáwà ṣẹ́rí lágbájá àti tàmọ̀dù wọn olórin fújì ni apọ̀ so ọlọ́run ọba tó ti bá a fegun òtòlò tó lé yẹn kò ní tún jẹ́ kó dàrú mọ́ èdè àìyedè oníṣẹ́lẹ̀ láàrin olórin kankan mọ́ agbára ọlọ́run bí ó ṣe ń lọ lẹ́sọ̀lẹ́sọ̀ tí olúkálukú wa ta ti fi inú ṣe wénú ta ti fi ikùn wékùn ìtọ́lọ́run ti sọ Fuman di ẹyọ kan tó ti ṣe wálé ẹyọ kan ẹ òṣùṣù ọwọ́ ni wá bàbá mi Alhaji Wasiu Ayinde K1 the ultimate mo fẹ́ àánú wọn kán ṣàánú mi jíjẹ mímu ìṣòro ni o jíjẹ mímu ìṣòro ni mo fẹ́ràn lọ́wọ́ ìyá àti sanwó ilé mo níyàwó mo ní ọmọ mo níyàwó mo lọ́mọ education kò ṣe nǹkan tó kéré so àwọn èèyàn náà ni wọ́n ràn mí lọ́wọ́ ṣùgbọ́n mo nídìí ìrànlọ́wọ́ wọn kán ṣàánú mi gbogbo àti àwọn ẹgbẹ́ni tọ́lọ́run bá ràn lọ́wọ́ mo fẹ́ràn lọ́wọ́ látọwọ́ wọn mo fẹ́ràn lọ́wọ́ látọwọ́ wọn kán ṣàánú mi o mo fẹ́ àánú wọn kán ṣàánú mi o àti gbé sanwó ilé kò rọrùn àti tọ́jú ọmọ àti jíjẹ mímu kò sí rọrùn bẹ́ẹ̀ kọ́lọ́run ṣe ní rọrùn fún gbogbo wa ni o mo bẹ̀ wọ́n ni o mo bẹ̀ wọ́n gbogbo ẹni tọ́lọ́run bá ràn lọ́wọ́ kó ràn mí lọ́wọ́ kó ṣàánú mi. àwọn ìrírí pọ̀ lóríṣiríṣi bí ká lọ ṣeré níbìkan ìgbà yẹn kò tiẹ̀ tí ì sí ayé pé wọ́n ń gba owó ilẹ̀ báyìí ìgbà táwọn tó ń gbowó ilẹ̀ ń gbà yẹn bíi pé kán tọrọ owó ni tá a bá parí eré bí àwọn tó ń tọrọ owó ni ṣùgbọ́n àwọn ìjà orí bí ká lọ plane bí kan wọ́n sọ pé eléré kan ló wà ládùúgbò yẹn kó dìjà lóríṣiríṣi yóò ṣẹlẹ̀ sí mi nìbàdàn ní ìsàlẹ̀ ọ̀rọ̀ nísìnyí ìgbà yẹn ìsàlẹ̀ òsì ló ń jẹ́ bí ẹ̀ẹ̀mejì mi ní dárúkọ olórin yẹn wọ́n gbé wá àjọ kojúra wa lọ́ọ̀kan náà ní èrò kan pọ̀ jù èrò kan lọ láti ibẹ̀ lọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ó máa ń ṣẹlẹ̀. 1843 lọ́dún tí mo wí sẹ́ńtúrì mẹ́ta tó kọjá lọ ọba Akíntóyè o lọ́ba Èkó lọ́dún tí à ń wí 1845 nìtàn tí a gbọ́ pé mi kò sọ́kọ́ lómi ò nígbà ó lọ́ mẹ́sìn lókun kú lọ́ọ́ bá tọ́ sí èmi kò sọ́kọ́ kú lọ́ọ́ bá kan ó lóhun ò nígbà o àfi tógun bá já ń lu Èkó ń bí ó bá ṣe bí eré okógun wọlé ó jagun ṣẹ́gun ẹ̀yìn jọ mọ́ ó lọ́ọ́ bá Akíntóyè lọ ṣe bá Abẹ́òkúta kú nìyẹn forílé ìlú màmá ẹ̀ ní alábẹ́òkúta kú nìyẹn forílé kò sọ́kọ́ gorí àgà ló bá fi ìjọba nílùú Èkó ń bí 1853 nìtàn tí a gbọ́ pógun ẹ̀kejì tún fọ́ fẹ́ dírà ṣàdédé náà ròyìn ìbò tí wọ́n ń yìnbọn láàrin ìlú ká wọ́n lọ́ba Akíntóyè ló rán wọn níṣẹ́ àló ń lọ́ba tán wá gbèrè níjà wọ́n náà fàgbádé ẹ̀ fún kọ́ba kò sọ́kọ́ ó fi lulẹ̀ dandan wọ́n lé kò sọ́kọ́ lọ́dún tí a wí ẹ̀pẹ́ alárọ̀má lódò oríkọ̀ àtàwọn àbàgbọ́n ẹ̀ ní àńdó yìí yóò ṣòdí tápà ò pẹ̀lájà yí ẹlẹ́tì sẹ́tì àkọ́kọ́ ọba mọ́ba Akíntóyè wà wọ̀ gà ló fi padà sórí ìtẹ́ ó mà tún jọba nílùú Èkó ń bí kò wá pọ̀sẹ̀ kejì ìtàn mọ́ba wọlé tọ́dọ́ba padà sórí àléfà lọ́ba Akíntóyè bá wàjà níjọ́ kejì ní ọdọ́mọ ẹ̀ láàdé ṣebí Dòsùnmú lọ́ba tó bí ń jẹ́ àwọn òyìnbó tí wọ́n fún lọ́ba a ní Dòsùnmú lọ́mọ tó bí ń jẹ́ àwọn òyìnbó ni wọ́n fún lọ́ba ní September 3 1853 ló máa dáde ọba Dòsùnmú jọba tó lọ́gbọ́n ó pa àwọn òyìnbó ẹ̀gbọ́n tó sọ ṣé bọ́ba Dòsùnmú jọba tó lọ́gbọ́n ó ti pa àwọn òyìnbó ẹ̀gbọ́n tó sọ ó ní kán parí ìjà kán jẹ́ kí kò sọ́kọ̀ wọ̀lú wa ṣé báwọn òyìnbó ni wọ́n fárígá àwọn náà takú páwọn ò nígbà kò sọ́kọ̀ oníwèé kò làṣà tó ń dá lọ́dún tí à ń wí 1862 ẹlẹ́gbẹ́mu ní tí John Glover gorí àléfà lọ́dún tó jẹ́ gómìnà
lọ́dún tó jẹ́ gómìnà ló parí ìjà yẹn kíá fún wọn pátá. Òun ló ní kí Kòsọ́kọ́ wọlé wá pẹ̀lú àwọn àbàgbọ́n wípé kò séwu. Ó máa ń pé kí Kòsọ́kọ́ wọlé wá pẹ̀lú àwọn àbàgbọ́n wípé kò séwu. Ìgbà tí wọ́n ń bọ̀ wá Andoyi Oshodi Tọ́pà ló ṣíwájú. Ànígbà tí wọ́n ń bọ̀ wá Andoyi Oshodi Tọ́pà ló ṣíwájú. Gbogbo sẹ́ńtúrì tí mò ń wí ìgbà àwọn olóyè Marina ló wà. Ẹ ò rí gbogbo sẹ́ńtúrì tí mò ń wí ìgbà àwọn olóyè Marina ló wà. John Glover ló pàṣẹ 1862 pé Kárómi lẹ́wọ́ fún wọn nílẹ̀ kan fọ́ká. Andoyi Oshodi lẹ́ni àkọ́kọ́ lẹ́ni tárómi kọ́kọ́ kù nílẹ̀. Oshodi Tọ́pà lẹ́ni àkọ́kọ́ lẹ́ni tárómi lẹ́kọ́kọ́ kù nílẹ̀. Ó fún wọn nílẹ̀ kan fi ìdáko sí ṣé bókè odò kúkú nìyẹn wà. Ìgbà tí ìlú dẹkùn tí gbó ti ń dìlú l'Óṣòdì okòwò ló fi wá di ìlú ńlá. Ó fún wọn nílẹ̀ kan fi kọ́lé sí pẹ̀lẹ́wọ̀n mẹ́wàá tí wọ́n jọ ń bọ̀. Ó fún wọn nílẹ̀ kan rí bí ìdè sí pẹ̀láwọn mẹ́wàá tí wọ́n jọ ń bọ̀ látẹ̀pẹ̀ tọ́jọ́ ń bọ̀ látẹ̀pẹ̀ kan rí bí ìdè sí o kí wọ́n ó tẹ̀dó sí. Àlò fún wọn nílẹ̀ kan rí bí ìdè sí pẹ̀láwọn mẹ́wàá tí wọ́n jọ ń bọ̀ látẹ̀pẹ̀ kan rí bí ìdè sí o kí wọ́n ó tẹ̀dó sí. Andoyi bá dá ní ó forin dúpẹ́ ẹ̀yin èèyàn mi ẹ tẹ́tí ẹ gbọ́ mi. Andoyi bá dá ní ó forin dúpẹ́ ẹ̀yin Sànmọ́rí ẹ bá mi ká lọ. Orin t'Andoyi dẹ̀ ẹ̀kọ́ lọ́jọ́ ohun àná ẹ wá bá mi gbọ́ sétí. Ó sọ pé ọba mi lọ sọ wa o ọba. Ó mà lọ bá mi lọ sọ wa o ọba. Ẹ bá mi lùlù agẹrẹ àníkẹ́ lùlù agẹrẹ fún Kòsọ́kọ́ o ọba ń lọ sọ. Ọba ń lọ sọ wa o ọba. Ọba ń lọ sọ wa o ọba. Ó yá ẹ lùlù agẹrẹ fún Kòsọ́kọ́ o ọba ń lọ sọ wa. Gbogbo ẹni tó bá fẹ́ pè mí ẹ̀rọ bá mi sọ̀rọ̀ jẹ́ 090 14 02 09 61 090 14 02 09 61. Ẹlẹ́ẹ̀kejì 070 40 93 17 28 070 40 93 17 28. Ìyẹn ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ méjèèjì tí wọ́n lò. Lagos Island ni mo wà ní Ẹ̀pẹ́tẹ̀dó, nínú Lagos Island, láàrin Ẹ̀pẹ́tẹ̀dó Lagos Island East ní Ẹ̀pẹ́tẹ̀dó ni mo wà. Ibẹ̀ ni mo ń gbé. Mo ń gbé number 15 Ìgà Oṣòdì Court. Inú Ìgà agboolé Oṣòdì gangan ni mo ń gbé, inú Ìgà Oṣòdì gangan. Number 15 Oṣòdì Court. Thank you.